Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àgbékalẹ̀ ọkọ̀ reluwé ọ̀fẹ́ fún ẹnikẹ́ni tó bá fẹ́ relé ọdún. Ìròyìn ayọ̀ rèé o fún gbogbo ẹni tó fẹ́ lọlé ọdún tàbí rìnrìn àjò lásìkò pọ̀pọ̀ṣìnṣìn ọdún Kérésìmesì àti ọdún tuntun tọdún yìí. Gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde gígùn reluwé ọ̀fẹ́ fún gbogbo àwọn arìnrìn-àjò ọ̀hún fún odidi ọ̀sẹ̀ méjì gbáko. Ètò gígùn reluwé ọ̀fẹ́ náà ni yóò gbérasọ láti 20 inú oṣù Kejìlá ọdún 2024 yìí títí di ọjọ́ 5 inú oṣù Kínní ọdún 2025. Gẹ́gẹ́ bí ẹni tí í ṣe Mínísítà fún Ìròyìn àti Ìlanilọ́yẹ̀, Mohammed Idris ti sọ di mímọ̀ fún àwọn akọ̀ròyìn nílùú Àbújá wípé ìgbésẹ̀ náà wà fún láti yọ wàhálà owó ọkọ̀ kúrò nínú owó náà àwọn arìnrìn-àjò tó fẹ́ lọlé fún ọdún Kérésìmesì àti ọdún tuntun. Idris ṣàlàyé síwájú pé gẹ́gẹ́ bí ìjọba ti ṣe lọ́dún tó kọjá ni wọ́n ó tún ṣe àgbékalẹ̀ ètò ọkọ̀ reluwé ọ̀fẹ́ náà jákèjádò orílẹ̀-èdè yìí fún odidi ọ̀sẹ̀ méjì. Ó ṣe àfikún rẹ̀ pé eléyìí wà ní ìbámu pẹ̀lú ìpinnu ààrẹ láti mú àdínkù bá ìrora owó ọkọ̀ tó wọ́n gẹ́gẹ́, pàápàá jùlọ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó kù díẹ̀ káàtó fún tí wọ́n fẹ́ lọ ilé láti lọ darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn fún àjọ̀dún tọdún yìí. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣeun.